ṣé ìfẹ́kùfẹ́ ni ká pe eléyìí ni àbí ìfẹ́ òtítọ́? Ìfẹ́ tí Richard tí ó lóun ní sí Bẹ́wàjí, èyí tó ń ṣe ìyá ọ̀rẹ́ rẹ̀ tí ó sì mọ̀ pé ìyá ọ̀rẹ́ òun ni Bẹ́wàjí ń ṣe. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Múfì tí a fẹ́ máa ṣe review ẹ̀ fún wa ní èní ni The Love That Built Us. Múfì tí actor Taiwo Adéyẹmí tí wọ́n produce, tí ó dẹ̀ wà ní orí Taiwo Adéyẹmí ní orí YouTube. Fún àwa tí a ti wo múfì náà, ẹ jẹ́ kí a lọ wò ó. Múfì náà jẹ́ múfì tí ó kọ́ni lẹ́kọ̀ọ́, tí ó dẹ̀ dùn púpọ̀ púpọ̀. Àti fún àwa tí a fẹ́ràn ká máa wo sinimá tó dá lórí ìfẹ́, ẹ jẹ́ kí a lọ wo sinimá náà. Sinimá tí ó dùn púpọ̀ púpọ̀ ni. Bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé àwọn fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn movie review ní ìgbàkúgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. A ti gbà ládùúrà pé ojú, etí àti ọwọ́ èyí tí ẹ̀ ń lò láti fi máa gbọ́, láti fi máa rí àti láti fi máa tẹ subscribe button náà, ọ̀kọ̀ọ̀kan nínú wọn ò ní díbàjẹ́ ní àṣẹ Elédùmarè o. Àti fún àwa tí a ti wá wo múfì náà, ẹ̀kọ́ wo ni àwa rí kọ́ ní inú múfì náà? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Àti fún àwa tí a ti wo múfì náà bákan náà, ta ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jùlọ ní inú múfì náà? Ẹ jẹ́ ká túmọ̀ yẹn náà ní comment section. Àti fún Báyọ̀, tí ó bá jẹ́ pé ẹ̀yin ni Báyọ̀, ṣé ẹ lè dáríjì Richard pẹ̀lú nǹkan tí ó ṣe fún Báyọ̀ ní inú múfì náà? Ẹ jẹ́ ká túmọ̀ ìyẹn náà ní comment section. Bó tilẹ̀ jẹ́ pé actor Adéyẹmí wọn ò tí jẹ́ kó di mímọ̀ fún wa pé múfì náà máa ní apá kejì àbí kò ní apá kejì, but ẹ lè subscribe sí orí YouTube channel wa yìí tí múfì náà bá ní apá kejì, kí a lè ta yín lólobó pé apá kejì múfì náà ó máa tó jáde síta. Lẹ́ẹ̀kan sí i, fún àwa tí a ti wo múfì náà, ẹ jẹ́ kí a lọ wò ó. Sinimá tí ó dùn tí ó sì kọ́ni lẹ́kọ̀ọ́, òun ni sinimá náà jẹ́. Kí a lọ mọ̀ bóyá ìfẹ́ òtítọ́ àbí ìfẹ́kùfẹ́ ni Richard ni ó ní sí ìyá ọ̀rẹ́ rẹ̀.